tó mojúbà kọ́dá ayé o, ìbà ṣẹ̀dá ayé, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá aní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nú ọ̀fìn. Ìbà dáńpọ́npọ́n bàbá kókó èrò àkàtàpá bàbá lóṣùn, aṣọ mẹ́rìndínlógún láṣọ ṣànpọ̀nná, yémiyémi ń gbẹ́kẹ́, ọgọgọ rúmọrúmọ apanimọ̀ àgún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn, ajẹran òru ajẹ̀dùn èèyàn mọ́bì. Ìbà o. Ìbò orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín o, ẹ má jẹ́ ń ṣìṣe. Ìbà wọ òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀, atúfà àkókò yìí atúfi dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n ń ṣe agbátẹrù ètò yìí lọ́lọ́kan òjọ̀kan. Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní ò ní jẹ́ káṣírí tiyín náà ó tú. Ọkọ̀ tiyín títí ń lọ lórí ìrìn náà ò ní kàn sí rìvásì lójijì, àṣẹ Èdùmàrè. Ẹ ní wàjẹ́ ẹ̀mú níbi tó nira lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run. Ọ̀rọ̀ yín yóò máa gba ìdáhùndè nígbà gbogbo. Ẹ ní kú sóko wájẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Tọmọtẹbí tara yín ẹ ní lọ ìrìn àjò àrèmabọ̀. Ọ̀rọ̀ yín yóò máa dùn gbọ́ngbọ́n bíi tóyin. Àtàwọn tó jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí tí wọ́n bá wa tì kẹ̀tíkẹ̀tí síta, tí wọ́n ń dúró tì wá ńgbà gbogbo, àtàwọn tí ń bá wa dámọ̀ràn, àwọn tí ń fẹ́ wa, gbogbo ẹnikẹ́ni tí ń yọ́nú sétò yìí àti ìkànnì yìí, ọ̀rọ̀ tí yín náà ò ní sú Ọlọ́run Elédùmarè. Gbogbo ibi tí bàtà ti ń ta gbogbo yín lẹ́sẹ̀, Ọlọ́run ọba tó dá ayé yóò bá yín gbọ́. Ẹ̀ní nàkàtàn kẹ̀ tó máa rí mi ìná lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ọwọ́ yín ò ní kànsàlẹ̀ àpò. Tẹbí tará yín ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ o, àṣẹ Èdùmàrè. Ọ̀tá yín kò ní borí yín, ogun ayé ò ní borí yín o. Ẹ̀yin lẹ́ lékè ọ̀tá, ẹ̀ lékè elénìní, ipa àwọn ò ní ká yín lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run. Nítorí pé àwọn bàbá wa máa kọrin bíbélì kan, wọ́n ní ọjọ́ sáré títí ọjọ́ ò bọ́jọ́, oṣù rìn títí tí oṣù ò kóṣù lọ́nà. Ọmọ kékeré pàtẹ́ tí orí ò lè kan ọrùn. Adéfáfẹ́ yìí oko, wọ́n láwọn ó sìkìtì, wọ́n láwọn ó padì. Èèwọ̀ ní ìran iye ẹ̀kọ́ kan kì í sìkìtì padì. Ọ̀rúnmìlà ní tí wọ́n bá lọ forí kúnkún, tí wọ́n bá lọ péjọ, tá láwọn ó dáfá ẹsẹ̀ kan òfún. Ó ní Póló ní ó pa gbogbo wọn. Póló orúkọ tí Ṣàpọ̀nná ń jẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bá lébi èmi tí mo dúró yìí, èmi Taofik Àkànní, pọ́ kubi tí ń gbọ́rọ̀ mi gbà. Àbẹ́yìn olólùfẹ́ mi kubi tẹ́ gbọ́rọ̀ yín gbà. Póló ní ó pa gbogbo wọn. Àtogundógun ní tọkọ́, àtogundógun tàdá. Bàdà bá lóko, àdá ó bọ̀, àdá ó sùn ilẹ̀ gbọ̀nrangandan. Bọ́kọ́ bá lóko, ọkọ́ ó bọ̀, ọkọ́ ó sùn ilẹ̀ gbọ̀nrangandan. Gbogbo ọ̀tá yín ilẹ̀ gbọ̀nrangandan ni. Wọn ò ní dé èèyàn láyé. Wọn ò máa dààmú ní àtogundógun tọkọ́, àtogundógun tàdá. Tá bá ti ń bọ́ nógun kan ni wọ́n máa kó sínú ogun mìíràn. Wọn ò ní rójú ráàyè rí tiwa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. Àwa láàrẹ̀ yín ọ̀tá. Bẹ́ẹ̀ ni. Eléyìí tá a bá wá lónìí, ọ̀rọ̀ kékeré ni. Ọ̀rọ̀ tí ń kọ Yorùbá lóminú ni bó ṣe kéré tó. Ó ń kọ ìran Yorùbá, ó ń kọ wá lóminú púpọ̀. Nítorí pé Yorùbá ò sí níbì kan rí ká máa dàbẹ̀rú,
ṣe báwọn yẹn wá wà nílẹ̀ Haúsá jọ̀wọ́ náà kọ́ sí problem nílẹ̀ Haúsá táwùsá sọ pé òun fẹ́ lé wọn ṣe bí Yorùbá ń bẹ nílẹ̀ Haúsá ṣe bí Yorùbá ń bẹ nílẹ̀ Ìgbò ṣe ẹ ti rí ká kọ́ sí nuisance rí Yorùbá ń bẹ ní Kotonu ń bẹ yẹn tó jẹ́ títí lẹ̀ bíbà tí wọ́n lọ dàpọ̀ máwọn Yorùbá àti Kotonu wọ́n sì ń bẹ ní Togo wọ́n bẹ ní Ghana ẹ lọ wádìí gbogbo tó ọmọ Yorùbá gbé pátá ẹ lè rí ká kọ́ sí trouble ń bẹ tó fi jẹ́ pé tẹ́ ẹ bá wà ní China tí Chinese bá rí yín àkọ́kọ́ tó kọ́kọ́ máa bèrè lọ́wọ́ yín ni pé ṣé Yorùbá ní àbí Ìgbò toró mọ bí Ìgbò ṣe rí ó sì mọ bí Yorùbá ṣe rí so ìdí rèé tó fi jẹ́ pé ní gbogbo ibi tá a dé lórílẹ̀ àlàyé wọ́n máa ń tẹ́wọ́ gbà wá ni ìran Yorùbá tí ìbá ṣe àwọn kọ̀ọ̀kan nínú wa tán ya kàndánù rẹ̀ sí àwọn kọ̀ọ̀kan nínú wa tó jẹ́ pé bóyá bí ilèlé làwọn náà tá a bá wádìí wọn dáadáa ilèlé wọn ò fẹ́ jẹ́ ṣùgbọ́n tí wọ́n ń kílèmù Yorùbá tí a fẹ́ ń ba Yorùbá lórúkọ jẹ́ nídìí èyí àwa náà wá fún àwọn èèyàn ní opportunity láti gbórí ilẹ̀ tiwa kí wọ́n ṣohun rere ẹ wá wo bí Yorùbá ṣe wà accommodating tó tá a yọ̀ǹda alẹ̀ yọ̀ǹda gbogbo nǹkan wa fáwọn èèyàn kí wọ́n lò bá wa ṣe rí síbẹ̀síbẹ̀ náà àwọn tìbí ò yéé fogún jà wá lábẹ́lẹ̀ ìdí nìyí tó mú mi padà wá sórí ìkànnì yìí lórí ọ̀rọ̀ security pé ibi tá a bá dé káwọn èèyàn wa ká fi tó àwọn èèyàn wa létí àti ibi táwọn èèyàn wọ́n ti mọ̀ kíyèsára ìkíyèsára lọ̀rọ̀ wá gbà báyìí Yorùbá gbọ́dọ̀ kíyèsára nítorí pé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọn ò ní pánsá òfúra pásá jánu ná àjà òfúra àjà jìn wọ́n sì ní onílé tí ò bá fura olè ní ó padà kólé ọ̀hún ìdí rèé táwa ṣe wá sórí ìkànnì láàárọ̀ yìí pé ká pèlò ẹbọ àkíyèsí fúnran Yorùbá ká lè mọ odó tá à ń dọ̀hún ńlá sí ká lè mọ odó tá à ń dọ̀rá sí eléyìí tó bá yé yín nínú méjèèjì eléyìí tí mo fẹ́ sọ ní kúkúrú ní àwọn àdúgbò kan kò síbi táwọn aráabí ò sí nílẹ̀ Yorùbá o nílẹ̀ Òtù Òjire kò síbi tí wọn ò sí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí táwọn fi tírélà rù wọ́n wọlé kẹ̀tíkẹ̀tí àrélè tó ṣẹlẹ̀ lọ́nà lọ́ra lọ́yọ̀ọ́ àrélè tó ṣẹlẹ̀ káàkiri tèkó ṣebí ti lọ́ra lẹ rí eléyìí tí ń wo Èkó lójoojúmọ́ ẹ lọ bèrè adé tí péjọba ẹ rí i pé mi ò tiẹ̀ wulẹ̀ dárúkọ ìjọba mọ́ torí pé mo ti rí wọn bí ẹni tó jẹ́ pé Ọlọ́run rán wọn sí wa wọ́n kàn jàǹfààní wa ni ó dijọ́ tí àwọn èèyàn wa bá tó rántí pé àwọn pípé ò láǹfààní tí wọ́n ń ṣe fún wa ìjọ náà là á bọ̀ níjọ́ tí àwọn ọmọ ìlú àwa Yorùbá níjọ́ tá a bá jókòó láàrin ara wa tá a fi kún lókun tá a wá rí i pé kí láǹfààní táwọn gómìnà gan tá ń ṣe fún wa lórí ilẹ̀ wa ìjọ náà là máa bọ̀ torí téèyàn ò bá ti lè ní opportunity àti lè identify problem ẹ̀ ó máa ṣòro fún yàn láti lè solve problem tó lè identify ó ṣòro òun ni irú àwọn nǹkan tá à ń rí wẹ́rẹ́wẹ́rẹ́ yìí èèyàn gbọ́dọ̀ lè identify ìṣòro pé ìṣòro tí mo ní ni pé ṣébi tí kinní ń gbà wá rèé tẹ́ ẹ bá rí òjò nǹkan example mo fẹ́ ṣe o tójò bá ń wọnú ilé yín ẹ̀ sáà rí pé omi ń kánlẹ̀ ó lè mọ̀ sí ojú direct ibi tẹ́ ẹ ti ń wò lómi yẹn ti ń wá ó lè jẹ́ pàtìbì kan ní ti ń wọlé tí wọ́n á ń tọ́ igi yẹn wálẹ̀ tí wọ́n á ń drop síbẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá wá ojú ibi tí omi yẹn ti wá kẹ́ lọ di láti bẹ̀ tẹ́ bá kàn mójútó ibi tí ti ń kán bọ́lẹ̀ lásán omi yẹn ó continue láti máa kán òun ni pé ọ̀rọ̀ tí mo sọ pé ẹ gbọ́dọ̀ wádìí kí ni ìṣòro ara ìṣòro tá a ní níjọba nílẹ̀ Òtù Òjire ìṣòro ńlá ní ìjọba o tá a bá ń yọ sọ fúnra wa ni pé káwọn sọ pé ìtajà máa mánéjì ẹ lọ ìṣòro wa gangan ìjọba ni ẹwà àtijọ́ tá a ti ń pariwo lórí ààbò èwo nínú àwọn gómìnà ilẹ̀ Yorùbá ló takìjì èwo ni nínú àwọn gómìnà ilẹ̀ Yorùbá ló takìjì ẹ fẹ́ ṣẹ̀yàn nítorí pé gbogbo yín lẹ ní intention àti di pírẹsidẹ́ǹtì pé lọ́la ẹ di pírẹsidẹ́ǹtì Nàìjíríà ṣùgbọ́n tó bá wọ Ọlọ́run a ní kí Nàìjíríà ó máa bẹ
tó bá sì tún wo Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run, ó lè ní kí gbogbo òtúká láàárọ̀ la, kò sí tí ò lè ṣẹlẹ̀. Àtìrẹni tó dájọ́ ọkú fún èèyàn rí tí wọ́n sì ń gbòkú tiẹ̀ náà wọ sàárè. Ẹni tó dájọ́ ọkú fún èèyàn tó kó fáìlì ikú sórí tébù, òun gangan wọlé sùn bífọ́ ọjọ́ tó dá kọjọ́ tó pé. Kò sí tọ́lọ́run ọba ò lè ṣe. A ṣe yóò wọ Ọlọ́run ọba tó gbọ́ngbọ́n tí ò fara ti nǹkankan, ọba tí ì tọrọ jẹ, ọba tí kì í tọrọ mu, ọba tí ò ní sunkún láéláé, ọba tí kì í dára ẹ̀ lẹ́bi. Àwọn èèyàn kan sọ pé Ọlọ́run dá èèyàn tán ó wá dára ẹ̀ lẹ́bi pé kí ló ṣe yìí fún? Kò sí tó kọ Ọlọ́run pẹ̀lú ẹ. Ọlọ́run dára rẹ̀ lẹ́bi, Ọlọ́run sì jẹ̀bi. Ẹni tó bá mọ̀ tó mọ Ọlọ́run ò ní máa ronú pé Ọlọ́run kábàámọ̀, ìbò Ọlọ́run ti kábàámọ̀ ó ń dáyàn. Kò sí tó kàn. Ó ti parí ètò tiẹ̀ lórí ayé. Ayé ó máa ṣayé lọ. Ìwọ tó o bá ṣe rere lọ́ọ́ bá rere, ìwọ tó o bá dẹ̀ ṣe bí wàá bá bí. Méjèèjì ò lè tà sí. Bọ́rọ̀ ayé ṣe rí nu. Ìwọ tó bá wà mọ̀ débẹ̀ ni. Kì í ṣàfà lọ́lọ́run fẹ́ lò, kì í sì ṣe wòlíì. Gbogbo ilé tá a máa ń sọ fúnra wọn àsọjẹ irọ́ òfúùtù fẹ́ tẹ̀ ni, à ń tan ara ẹni jẹ ni, nígbà tí èèyàn rẹ́ ẹran ara èèyàn jẹ. Kò sí nǹkan tí ń jẹ́ àfà níwájú Ọlọ́run, kò sí tí ń jẹ́ pásítọ̀ níwájú Ọlọ́run. Ọlọ́run dá dúró gédégbé ni. Ìwọ tí ìmọ́lẹ̀ rẹ̀ bá fẹ́ tàn lé lórí yóò tàn lé ọ lórí, tí ò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ ẹ̀ wò. Ní tèmi kan fẹ́ sọ lákòókò yìí, ó ní wípé agbúrò ọwọ́ àwọn èèyàn arábé káàkiri ilẹ̀ Yorùbá bọ́n ti ń sọra wọn kàkàkà káàkiri. Ìkòròdú, ọ̀rọ̀ lórí tébù mi, ọ̀rọ̀ Ìkòròdú kún bámúbámú. Ìkòròdú, ẹ gbáradì ní Ìkòròdú. Ó ní number 1. Wọ́n ń wé ẹ̀ pẹ̀lú population ni. Nígbà tá wé population, wọ́n rí wípé wọ́n ń gba ọ̀nà Ìjẹ̀bú wọ̀ Ìkòròdú, wọ́n dẹ̀ ń gba Èkó gangan wọ̀ Ìkòròdú. Bọ́n ṣe pọ̀ ń Kétu, bẹ́ẹ̀ làwọn náà lọ ń wálẹ̀ sí Ìkòròdú, wọ́n tún fẹ́ tẹ̀dó sí Ìkòròdú, wọ́n fẹ́ sọ Ìkòròdú dọjà, ọjà ńlá. Ẹ ò kébi tá bá wà ibẹ̀ máa dọjà ni. Ìkòròdú, ẹ múra, ẹ ti ń gba àlejò ọ̀ràn sílùú yín, ẹ múra. Ẹ̀yin náà ṣe lójú lalákàn fi sọrí, ẹ mọ̀ jẹ́ wọ́n tẹ̀yìn gbèrú yín. Àwọn ìlú Ìkòròdú ní new target wọn nísìnyí, ṣùgbọ́n tọ́lọ́run fi yọ Ìkòròdú ni pé tọ́lọ́run bá ní kí wọ́n tètè tají yóò rọ̀ wọ́n lọ́rùn láti tètè kọ́ńkà wọn. Tó yẹ pé gbogbo àdúgbò tó ń bá fẹ́ sẹ́tù sí, ẹ jẹ́ wọn mọ tọwọ́ bọ̀wé pẹ̀lú baálé àdúgbò náà, pẹ̀lú ọba àdúgbò náà, pẹ̀lú ìjọba àdúgbò yẹn. Wọ́n gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé. Nígbà bá gbọ́ fín tẹ́ ẹ bá yọ burglary window wàhálà ni. Tá ń bá jí nǹkan ládùúgbò ẹ̀yìn ni, tẹ́ ẹ bá ti lè ṣòfin yẹn, ẹ ti kọ́ńkà wọn, wọ́n abẹ́ yín wọ́n mọ̀ wà. Ifo kan jẹ mágàjí láàrin wọn, kódà kí wọ́n jẹ sẹ́ríkì láàrin wọn, sẹ́ríkì wọn máa tẹríba fún yín for life ni. Ṣùgbọ́n àìmọ̀ ká nǹkan kún Yorùbá, òun ló sọ Yorùbá sínú ewu tá a wà lénìí. Ẹ wo Mùṣín, ẹ lọ dé Àràbà, ibẹ̀ yẹn ti dìlú wọn. Ẹ wá sí ilé epo ọjà ń bí, odidi ìlú náà níbẹ̀ lórí àkìtàn tó wà láàrin súpà sí ilé epo ọjà. Ẹ máa bọ̀ wá sí Kárà, lórí bíríìjì Ọ̀tẹ́dọ́lá wá sí Kárà. Àwọn náà dominate gbogbo bẹ̀ yẹn, náà control bẹ̀. Tí mọ́tò yín bá takú lóru sórí bíríìjì yẹn, ẹ ti wọ gàù, ẹ ti wọ gàù. Ẹ wá máa bọ̀ wá ságége. Agége ń bẹ̀ báyìí sí 70 to 30 ni. Ẹlòmíì ó dúró tì í tó jẹ́ Yorùbá, inú ilé Haúsá ní sùn, létà Haúsá rà, tẹ́nàntì ní nínú ilé àwọn Haúsá. Àwọn akún Agége 70 to 30 ni. Tán bá ká Haúsá, tán bá ní ká Haúsá jáde kí Yorùbá jáde, Yorùbá ó jù báyìí lọ, Haúsá tó báyìí. 70 to 30 Haúsá àti Yorùbá nínú Agége. Èmi tí mo sọ́rí ẹ lọ bèrè. Ẹ wá lọ bẹ́ẹ̀, ẹ wá sọ́nà Àgbàdo, ẹ lọ sọ́nà káàkiri. Tẹ́ bá dé Ṣàngó náà wọ́n tó ti expand lọ.
lọ́nà àrígbájó gbogbo bẹ́yẹn wọ́n tún ti expand lọ gbogbo ọ̀nà bẹ́yẹn lọ sọ́nà fọ̀. Ìtí mo wá fẹ́ sọ fún yín Yorùbá, ṣé mọ́là lówó tí wọ́n ná fún yín tó ju owó tí Yorùbá ò ná fún yín lọ ni? Torí kò yé mi tó fi dàbí pé gbogbo nǹkan yín pátá lẹ ti fẹ́ tà fún wọn tán. Bẹ́ẹ̀ náà ní Ìgbò ẹ ti fẹ́ ta gbogbo nǹkan níyín fún wọn tán. Kí lẹ̀ ń gbà ń bẹ̀? Náà ọ̀ràn ló délẹ̀ nísìnyí àmọ́ bá a ṣe fẹ́ tan kò yé wa. Nígbà kan àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wò ní tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò tẹ́ ẹ̀ bá pé kẹ́ sọ fún wọn ní hurunhurun rẹ̀ ló ń jẹ́ kẹ́ sọ lóru, hurunhurun ẹ̀ láàrin hurunhurun ẹ̀ láàrin lọ́wọ́lọ́wọ́ yìí. Tẹ́ bá dé Lagos Island, àwọn tribe tó wà ń bẹ̀ yẹn tó jẹ́ tribe Fúlàní tán wá láti different countries wọ́n fẹ́ tó oríṣi méje ní Lagos Island. Ẹ lọ bẹ̀ kẹ́ lọ wò ó. Ẹ wo Festac Town, wọ́n ti dominate ẹ̀, wọ́n ti gbà lọ́wọ́ Yíbò àti Yorùbá. VI ẹ wo wọ́n dem vandalize property government. Ìdíkẹ́ tí mo sọ pẹ̀lú ọ̀rọ̀ ìjọba rẹ o, láwọn ìjọba tá a gbẹ́kẹ̀lé àwọn ìjọba amúkúmẹ́kọ wọ́n vandalize property government ilẹ̀ Yorùbá. Ṣáà lè dánrú ẹ̀ wò nílẹ̀ tiwọn? Ṣé Yorùbá lè dánrú ẹ̀ wò nílẹ̀ Ìgbò? Ṣáà lè dánrú ẹ̀ wò nílẹ̀ Haúsá? Kí èèyàn máa vandalize property ilẹ̀ Yorùbá, owó àwọn taxpayer, gbogbo irin tó gbogbo kí ní aluminium tó ṣe etí bridges wọ́n ti yọ gbogbo ẹ̀ tán, wọ́n ti tà á. Ẹ lọ wo gbogbo máa wọ́n ti yọ. Bridge kan wà níbi tó ṣàgbàdo bẹ̀ yẹn, tẹ́ bá wo ibì kan tó máa ń ṣe sáàrin báyìí tí wọ́n ṣe irin sí láàrin bridge, wọ́n ti yọ gbogbo kíní yẹn. Tí mọ́tò bá kọjá bẹ̀ táyà lè fọ́. Wọ́n ń fojú rí irin. Ọlọ́run ló ní pé káyé ó change, káyé ó má jẹ́ ayé ìgbà tá à ń lo irin tá a fi ń ṣe póòlù area fún tẹlifíṣàn. Òru làwọn èèyàn kan máa rí pé wọ́n ti yọ gbogbo orin póòlù lọ. Ẹ lọ sẹ́kọ̀ọ́, ẹ lọ sáàrin Èkó, gbogbo BRT tí Fáṣọlá ṣe àti Yámbọ̀dé nígbà yẹn tó jẹ́ BRT bus stop gbogbo orin ẹ̀ wọ́n ti yọ. Ìjọba ọ̀dẹ̀ sọ nígbà tí jẹ́ pé nígbà tí Fáṣọlá tó ṣèjọba Èkó la rí gómìnà tí ó mọ káàkiri tí ó mọ wo àwọn property àwọn irinṣẹ́ tán bá ṣe káàkiri Èkó nígbà yẹn. Àwọn gómìnà tá à ń jẹ́ ń sìn ọ̀ráyè. Ó kẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ yín ni mo wind up. Wọn ò tí ẹ fẹ́ mà bóyá iṣẹ́ tán ti ẹ̀ ń ṣe ládùúgbò ìjẹ́wé wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa tó dẹ́pọ̀ ń lo sáì ni ẹ̀. Ìwọ ló give approval kan lọ ṣiṣẹ́ o ò ní wo iṣẹ́ tán ṣe. Wọ́n sì tún mọ yẹn monitoring team. Tí monitoring team bá gbàbọ̀dé fún wọn gan o mọ̀. Ẹ ráyè. Ẹ lọ Ìbàdàn, gbogbo márùn títì wọ́n ti yọ tán. Ọ̀nà tó ti ṣẹ̀ṣẹ̀, ọ̀nà tuntun tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀, ọ̀nà ni ó lé ọ̀nà kan ṣoṣo tó gbádùn ní South West. Òun náà ni ọ̀nà méjì ló gbádùn ní South West. Ọ̀nà tán ṣe sí tó jọ́nà Federal Momino, ọ̀nà tán ṣe sí Ìbàdàn Expressway àtọ̀nà pápá, the best ọ̀nà tá ní South West lẹ́ni nìyẹn. Ẹ wá lọ sójú àwọn ọ̀nà yẹn, ẹ lọ wo nǹkan táwọn ará abẹ́ ti dánwò. Gbogbo máa ń ojú títì ẹ̀gbẹ́ títì tán ṣe tán fi ṣe kíní gọ́tà wọ́n ti fẹ́ yọ òdìrí rẹ̀ tán. Kí la dá lọ́wọ́ wọn? Adẹ̀rìn lóru àmọ́ ọlọ́pàá wọ́n máa dá mọ́tò dúró, wọ́n máa sọ pé bó la ń lọ, bó lẹ ti ń bọ̀. Àwọn tí ń ṣe yan irin rí wọn. Ní tí ò yé mi lọ́rọ̀ ọlọ́pàá ìlú yìí nìyẹn. Ọ̀rọ̀ pólísì ìlú yìí ò yé mi. Ẹni tí ń lọ tiẹ̀ tí ń gbéyàwó rẹ̀ lọ sí hospital lẹ́ẹ̀mọ̀ dá dúró. Àwọn tí wọ́n ṣe wàhálà lójú títí tí wọ́n yọ gbogbo property ìjọba rí wọn dá dúró. Wọ́n mú rìpọ́tì ẹ̀ wá bá yẹn léṣe gángan. Ẹ̀ ń treat wọn bí first citizen. Tẹ́gbà lọ fẹjọ́ Fúlàní àti Haúsá sùn ní police station ní especially ilẹ̀ Yorùbá bí no case ni. No case, mo ti sọ series lórí kan nìyí nínú Agége bẹ́ẹ̀ yẹn tí
tí wọ́n yan Yorùbá jẹ tí wọ́n lọ rìpọ́ọ̀tù tí ò ní sí kankan no case ẹ̀dẹ̀ fẹ́ ká continue ní irú ìgbésí ayé bẹ́ẹ̀ ni mo fi pe gbogbo Yorùbá lẹ́rú. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹrú ni, ẹrú Fúlàní ni, torí tó lè mú yàn téèyàn ó ní irú agbára yẹn lọ́wọ́ tó sì rí tí wọ́n máa dúnbó ọmọ ìyá rẹ̀ tó nílé sọ̀rọ̀ pé káì má ṣe mọ́, ó kàn sọ káì lásán kò nídìí kó yìnbọn. ẹrú ni Ọọ̀ni of Ifẹ̀, ẹrú ni Aláàfin Ọ̀yọ́ tuntun olórí àwọn ẹrú làwọn wọn yẹn. Gbogbo ọba tó wá tẹ̀ láwọn ọba yẹn lẹ́yìn pátá ẹrú làwọn náà. Àwa tá a dúró náà ẹrú gbogbo wa, ẹrú Fúlàní ó máa pa ọmọ ìyá wa nílé jà. Ibi tá a bá dé nílẹ̀ Yorùbá nìyẹn. Àánú yín wá ń ṣe mí, ojú ń gbà mí tì fúnra Yorùbá. Ẹ rí nǹkan tó yẹ kẹ́ kọ̀rẹ́tì ẹ̀ lè dá kọ̀rẹ́tì. Ẹ wá ń pàṣẹ di Yorùbá pé kó máa forí tì yóò níyànjú níjọ́ wo tá a ti bímọ sínú condition yẹn inú system yẹn làwọn ọmọ wa náà ń wọ̀ lọ níjọ́ wo. Ẹ mọ̀ pé táwọn ọmọ yẹn bá dé bá tán bá gbọ́n rí òun làwọn náà máa fi wà lọ́la. Kí ló fún yín l'assurance pé tó bá dọ̀la àwọn pípù yìí ò ní máa na àwọn ọmọ yín kànmọ́kàn wọn kò nídìí ẹ̀tọ́ wọn lórí ẹ̀tọ́ wọn. Ẹ̀dẹ̀ ní adákẹ́, ẹ̀wọ́n ní kára ló dákẹ́. In tó yára múyàn jà láyé ni kéèyàn rẹ̀ yàn ti ń vandalize property èèyàn. Yorùbá tó ní ìlú gan vandalize ìlú ẹ̀ mú gbogbo tí àwọn bá ti vandalize ẹ̀ ni àwọn ò ní máa bọ́ wá sí kò. Ó jẹ́ pé Yorùbá ti vandalize gbogbo Èkó yìí, gbogbo nǹkan tíjọba ṣe àti bàjẹ́ fúnra wa, sáwọn lè wá sí kò. Nítorí yẹ kẹ́rò nìyẹn, owó àwọn taxpayer wọ́n dẹ̀ ń bàjẹ́, ìjọba dẹ̀ ń rí, ìjọba ò dẹ̀ sọ̀rọ̀. Ẹ lọ sí cement kẹ́ lọ wo bus stop cement tí wọ́n ṣe tí Yambode ṣe ń gbà yẹn tó ṣe sáàárín yẹn tó fi ṣe demarcation fún BRT. Ẹ lọ wo, wọ́n ti sọ dẹ́yọ, wọ́n sọ títí ilé epo ọjà, wọ́n sọ dẹ́yọ, gbogbo yín dẹ̀ ń rí. Ààrẹ sì ń kọjá bẹ̀rẹ̀ lójoojúmọ́ ẹ̀ béèrè ṣé bí ààrẹ ṣe bọ́lọ́pàá ni wọ́n ṣe bá àwọn nǹkan tó yẹ kó máa béèrè rí. Àfi kẹ́ ẹ rí mọ́tò àtọ̀kadà kẹ́ máa lé wọn kiri. Ẹ mọ̀ ọ̀kadà ẹ lé àfi tó bá forí lálẹ́ tó kú ẹ tó padà lẹ́yìn ẹ̀. Ọ̀kadà tí ń ṣiṣẹ́ tí ó fi jẹun ẹ lé tí ó fẹ̀mí rẹ̀ lélẹ̀. Ṣùgbọ́n àwọn tí ń yọ irin tí ń lọ ń ta àwọn irin tíjọba fowó ṣe owó àwa òṣìṣẹ́ torí orí ọjọ́ àyájọ́ àwọn òṣìṣẹ́ ẹ wo gbogbo sẹ́tẹ̀ àwọn tẹ́ ń gba táàsì lórí wọn, ẹ wo táwọn ará Abẹ́sọ́dà wọ́n ti vandalize everything. Ẹ rí kankan nu wọn mú, ẹ rí wọn mú kẹ́ fi jófin. Irin ọ̀hún ẹ mọ bí tán kó o sí. It's a thing you can send your team pé ẹ lọ wo nǹkan táwọn people ń kó tán kó papọ̀ tán rún papọ̀ tán kó sínú mọ́tò ẹ lọ wò. Tí mọ́tò bá ní accident pẹ́ tó bá ráì padà lọ bẹ̀ kó tó di pé wọ́n ti búṣà ẹ̀ wọ́n ti kó gbogbo ẹ lọ. Ẹ wá jẹ́ kí àwọn èèyàn ìlú tẹ́ ẹ wá tí ì ṣe ìlú yín ẹ wá jẹ́ kí àwọn ará abẹ́ ó ní sinmi. Burglary window ní gbogbo Ìkòròdú ẹ yọ. Tó ní bá ṣe burglary tó ṣe ná tó ṣe wáyárìn ilé tó bá fi ṣé yóò máa gbénu létí wọn tí ì parí ni. Ẹ gbogbo ẹ tú kó nílé ó tó dé. Ẹ sọ lé yẹn dàbọ̀. Nígbà páànù ilé tó jẹ́ aluminium tó jẹ́ iron sheet ẹ ti tú gbogbo ẹ̀ tán. Ọ̀pọ̀lọpọ̀ ilé ká kọ́ sínú igbó tó yẹ pé wọ́n kàn ti roof ẹ̀ kí ni roofing sheet tán lò tó jẹ́ aluminium ẹ ti tú. Àwọn èèyàn dẹ̀ ń rìpọ́tù cases yìí lójoojúmọ́, ìjọba dẹ̀ dákẹ́ mò ń sọ̀rọ̀. Ìjọba tó ṣàdéhùn pé òun ó divide the life and property òun ní wo property ti ẹ̀ gan wọ́n ń bada láìsẹ̀ kò rí gangan yanjú lórí ẹ̀ so ni wọ́n wà máa jí property aráàlú ní ó wà mójútó. Ìjọba tí wọ́n pé life ń sọnù lójoojúmọ́ ẹ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ l'Ondo gómìnà bọ́ta yóò léèyàn òkú ni ibi tẹ́rù mọ́lá bá yín dé èrò àti sódódó ẹ wà máa wá bá wa pé ká wá dìbò fún yín 2027. Ìtí ń yà mí lẹ́nu nìyẹn táwọn èèyàn kan tán lọ ń sọ̀rọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì mi wípé kí ló kan èmi pẹ̀lú ọ̀rọ̀ election pé mi ò ní jùbò kan lọ. Tí n bá ní jùbò kan lọ mò ń wọjọ́ wájú ìyá yín ni àti bàbá yín.
táwọn olórí burúkú yìí fi ń tàfàlà á dìbò bó tẹ̀ jẹ́ bọ̀ ẹyọ kan náà mo ní tí n bá wá dì ẹni tí mo dì fún wọn ò mọ èèyàn mi jẹ kò dẹ̀ nílé dìfẹ́ǹdì mi kí wọ́n á níbo lóòbò ẹyọ kan tí mo dì fún tí èèyàn yàn mí jẹ lórí ẹ̀tọ́ mi tí ò dẹ̀ gbè mí níjà definitely òun náà fẹ́ yàn mí jẹ ni òun náà ní ẹ̀mí àti tàyàn jẹ torí ẹ̀ mo ṣe ń complain pé ẹ má jẹ́ káwọn pípọ̀ yìí ó yàn yín jẹ mọ́ ẹ má jẹ́ wọn wá bá yín pé kẹ́ ẹ tó dìbò ní 2027 ẹ má jẹ́ wọn tó wá bá yín fún àwọn ìrìn ìdọ̀tí jákujàku yẹn nígbà tó ń ta àwọn èèyàn jẹ ni kí làbọ̀ eléyìí tá a di láti 1999 up to date kí ni àbọ̀ tẹ̀tí rí kí làbọ̀ a máa sọ nǹkan fún yín ẹ̀yin dìde nìkan máa gbé lọ́bọ̀ míì nítorí jẹ́ kí ọkàn mi balẹ̀ ní wípé nínú gbogbo ọ̀gọ̀rọ̀ Yorùbá tó ríran torí ìran Yorùbá ló ríran jù ní even láfíríkà àwọn tí ò ríran nínú wa làwọn arébípa àwọn tẹ́jẹ̀ wọn ti mix mọ́tajà tí ń bẹ nínú wa tí ń tẹ̀lé olóṣèlú tábìlì pé bẹ́ẹ̀ lọ́rùn àtẹ ayé àwọn ó ti dá àwọn ní ń ṣàkóbá fún gbogbo system tá a wà yìí because àwọn ò rí nítorí nǹkan táwọn ó jẹ kò jẹ́ kán rí náà rí ìmí ìdẹ́ rí nínú wọn ṣùgbọ́n torí pọ́lọ́run ò yọ̀ǹda òdodo fún kó sọ kò lè sòdodo torí kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run yọ̀ǹda kó sòótọ́ jáde kúrò lórí ahọ́n rẹ̀ báyìí a lot of people irọ́ ni wọ́n fi ń ṣègbésí ayé wọn irọ́ báwo lè yóò ṣe máa tàn mí tí ní lè yọra mi kó nú ẹ̀tàn mi ò rí rí ọjọ́ tí mo ti rìn ilé ayé mi ò rí rí ẹ lọ àwọn nǹkan tí mo mention káàkiri ẹ wá lọ sọ́nà Ìkọ̀tún ẹ lọ káàkiri ẹ lọ sí Yànàbà níbi tí wọ́n ti pọ̀ jù ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ojoojúmọ́ wọ́n dẹ̀ ń káwọn wèrè wọlé wọ́n mọ̀ bọ̀ wọ́n kó lẹ́lọ́n bàgìdá ní ẹ wo ilé ìtàn fún ní lọ́nà láàárọ̀ gbogbo abẹ́ mọ́tò náà kó bọ́n sí kó gbogbo orí instrument náà fẹ́ lọ lò níbo ni wọ́n ń lọ ṣé èèyàn kan ti travel láti bí ìlọlẹ̀ Haúsá tó kó bọ́n dání rí igbó kí ló fẹ́ lọ dé nílẹ̀ Haúsá bọ̀yé ń bọ̀ ń bí pípasikiri ẹ̀ tún kó bọ́n dání ṣé pípasikiri ń lò bọ́n ni ṣé pípasikiri ẹni tí ń lagi ṣó yẹ kó tó gbé bọ́n dání sanfìbọn lagi ni sanfìbọn lagi Yorùbá ẹ múra o nǹkan ńlá ó ṣẹlẹ̀ tó burú ẹ mọ̀ pé à ń sọ sí ẹ̀ ń rò péré ni ẹ múra ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ tẹ́ ẹ fẹ́ kí ìyà ó jẹran yín ẹ̀yin ni kẹ́ ẹ múra ẹ fa àwọn ìyókù lẹ̀ ẹ fi àwọn kọlọ̀rọ̀ sí ẹ fi wọ́n lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mẹ́sẹ̀gì bó ṣe lọ. Bridge ó dẹ̀ ń fọ́ bridge àwọn àbókí ìyá ti ya wèrè gan ṣá. Can you imagine? These guys are mad. These guys are crazy. Ẹ mọ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ náà níbi Festac Link Bridge. Ó dẹ̀ ń fọ́ bridge nítorí wọ́n fẹ́ yọ irin. Can you imagine? Àwọn OPC tó wà ní ibi Mile 2 tó link sí Mile 2 yẹn. Ẹ mọ̀ Festac Link Bridge yẹn Mile 2 Estate and the Festac. Àwọn yẹn lọ́wọ́ á rí wọn pé ṣé yìí bípo ń ṣe èrè ni after that ti yọ gbogbo manhole cover tó wà ní Festac ẹ tuntun yọ ní ara in a very concrete ní kíní ẹ mọ bóyá máa ń kó bridge yẹn náà concrete ó dẹ̀ fọ́ kíní ẹ ó dẹ̀ fẹ́ yọ irin ara ẹ̀. Can you imagine? Ó ti fọ́ ó kú kọ́ máa yọ. Gbogbo àwọn síwéèjì ẹ wọ́n tún wá ń kó ilẹ̀ sínú ẹ̀. Wọ́n máa ń ti truck wọ́n máa ń push truck ní truck pusher ni wọ́n máa ń ti truck lọ gbélé ní wọ́n máa ń ta ilẹ̀ sínú ẹ̀ gbogbo ẹ̀bù ẹ̀ ti wá di gbogbo buffer zone gbogbo buffer zone gbogbo ẹ̀ lọ́ ti fi ilẹ̀ block. Animal, these guys are pure animals. They are pure animals. I'm telling you gbogbo buffer zone gbogbo ẹ̀ lọ́ ti block pẹ̀lú ilẹ̀ pẹ̀lú lẹ̀. Wọ́n ti yọ ijọ́ kan asùn òjò kan rọ̀ heavy rain ẹ mọ̀ pé kílẹ̀ tó mọ́ ọyọ gbogbo èyí tó wà ní 5th Avenue gbogbo manhole cover another day náà òjò tún rọ̀ heavy rain
kílẹ̀ tó mọ́ ní 22 road First Avenue ó dẹ̀ yọ gbogbo àwọn AC tó wà lẹ́yìn àwọn èèyàn jí bá ń gbé tó wà lẹ́yìn àwọn blocks of flat yẹn ó dẹ̀ gun gbogbo ẹ̀ ó dẹ̀ yọ gbogbo àwọn AC yẹn lọ. These guys are pure animals. I'm telling you, these guys are pure. All they pọ̀ burúkú ní First Agba. Okay, some weeks ago, these guys in Bito, terrorists. These guys are real terrorists. I'm telling you. Some weeks ago, mọ́tò kan ṣe mistake kọlu ọ̀kadà ẹ̀dẹ̀ mọ́gbọ́n ọlọ́pọ̀ nínú ọ̀kadà. Anywhere tí federal housing bá ti wà, lẹ́kọ̀ọ́ àbí ní west àbí ní south. Anywhere tí federal housing bá ti wà wọ́n máa ń dominate bẹ̀yẹ gan wọ́n mọ̀ pé wọ́n máa ń believe pé federal housing yẹn o àwọn Haúsá ló jẹ́ kó kún bẹ́ẹ̀ nítorí pé federal ni àwọn dẹ̀ lọ control federal so therefore anywhere tí federal housing bá ti wà wọ́n máa ń wà bẹ́ẹ̀ wọ́n kún ní Festac wọ́n pọ̀ burúkú débi pé wọ́n tún wá ní Sẹ́ríkì ní Festac. These guys mọ́tò gba ọlọ́kadà ẹ̀. A ti discuss eléyìí rí. Mo kí gbogbo ilé o. Ọ̀gá mi wọ́n tó sọ pé wọ́n yọ máa wò wọ́n gírin. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn pípì yẹn untouchable ni wọ́n ni? Untouchable ni wọ́n lẹ́yìn téèyàn bá ti ká wọn mú lọ́wọ́ ìtajọ wà ojú fojú. Ẹ̀jẹ̀ fẹ́ jẹ̀ ni. Gbogbo Awólọ́wọ̀ road ní Ìkòyí. Gbogbo máa wò tó wà bẹ́ẹ̀ kọ́ lọ́ ti yọ. Lóòrù gbogbo náà gbogbo street light gbogbo ẹ̀kọ́ lọ́ ti yọ náà ti rún dànù. Ṣùgbọ́n rí wọn ta ló fẹ́ àrẹ́sì wọn. Ẹ̀yẹn jẹ́ kí Yorùbá kankan rọra mú páànù ilé lásán tó wà ní títì lọ́sàn-án ó máa pẹ́ ní kirikiri. Gbogbo orin tó wà láti Kata bridge ló ní Dùmọ̀tà gbogbo aluminium àwọn náà yọ ọgbẹ́ ẹ̀jẹ̀ tán. Tẹ bá bọ́lẹ̀ padà láti Èkó bridge wá sí kẹ́kọ̀ọ́ sí wọ́n yọ ọgbẹ́ ẹ̀jẹ̀ tán ni kí la rí ṣe sí. Nǹkan ń ṣèkó Èkó tí ò mọ̀ pé nǹkan ń ṣe òun. Nǹkan ń ṣe Èkó nǹkan burúkú ń ṣe Èkó àwọn pípìn yẹn. Nǹkan burúkú ṣe Èkó wàláì. Ó lè dùn wọn tẹ bá mú wọn máa fi wọn lẹ̀ so untouchable ni wọn lẹ́yìn ká máa dá ṣẹ̀ríà fún wọn kíákíá. Àwọn lè continue báyìí gbogbo gentility yẹn àwọn ṣe ń ṣe nǹkan tó burúkú táwọn ṣe kí ló mú wọn sí. Wọ́n pààyàn lẹ́kún àwọn míì tó ń ṣe tán nínú ọmọ Yorùbá àwọn táwa ní kó àtẹ tó wà bòmí àbáwá nílọrin àbáwá lóṣogbo. Everybody ń ṣe bí pé kò kàn mí ṣe bí torí pé kò tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ sára wọn ni but everybody ń ṣe bí pé kò kàn mí kò kẹlẹ̀ ìgbà tí ò ti dọ́dọ̀ wọn títí wọn bàdí táyì tí àlámù bá máa blow ẹlòmíì àwọn ibi tó máa sá lọ kò ní rí lẹ́yìn ká èdè Yorùbá náà ló sọ náà rọ̀ wọ́n ní pé àti kékeré lọ́ọ́ ti ń pẹ́ ẹ̀ta àrókò ìrókò eléyìí ó ti dàgbà lọ́wọ́ àrípa ẹbọ lókù kó máa gbà sọ àwọn aláwọ̀ tá a bá ní fún wọn lẹ́bọ̀ tá a máa rún wọn dànù ibo náà ti ń yọ máa wò ládélabó ní sùúrù lérí gbogbo ẹ̀ lọ́ ti yọ dé máṣà ẹni tí ò bá mọ obìnrin ẹ̀rìn lọ́sọ̀ọ́ tó bá lọ rìn lálẹ́ tó lẹ́jáde lèjò tó kàn lọ tẹ náà ẹni àwọn tó rò pé títí tẹ ó ti dòkú ní straight torí tó máa já sínú kòtò aṣọ máa sọ ti kò ní rí ọ̀rẹ́ rescue òun lóru so dáa ìwà tó ń wù nìyẹn so gbogbo wa náà kájọ pohùn pọ̀ ká ṣera wa lẹ́ẹ̀kan ká tún lu wa ṣe ká gbára wa lẹ̀ ṣẹ́rù ni wá ní. mo kí gbogbo lélẹ̀ nǹkan ṣe má bínú bó ṣe kámẹ́rà mo ṣe wọlé àkóṣe apáta àárọ̀ àwọn tàdé ṣẹ̀ṣẹ̀ ń lọ síbi iṣẹ́ olúwa aṣọ wa lọ aṣọ àmàmúre délé o á dára fún wa Yorùbá gbé alálẹ̀ Yorùbá gbé wa kó ní gbọ́dàlẹ̀. my brother mo kí gbogbo lélẹ̀ nǹkan ṣe mi tó padà wá kémi náà tó dá sí nǹkan tẹ́ ẹ̀ ń sọ alálẹ̀ Yorùbá gbé wa kó ní gbọ́dàlẹ̀ iṣẹ́. so ní ṣókí kò ní jù báyẹn lọ ẹ wá wò mo fẹ́ júwe kíní manhole yẹn ìkan wà ní tá bá ń bọ̀ láti Agége tẹ́ ń bọ̀ wá Sunday Bridge Agége tẹ́ ń bọ̀ láti Ṣàgá ibi iléeṣẹ́ táwọn obìnrin ti máa ń ṣiṣẹ́ kíní wave on irun kẹ́ tó débẹ̀ ẹ máa wo bẹ̀ lọ́ọ̀kan báyìí lẹ́ máa rí manhole yẹn ìyẹn dípù gan àárín títì ló wà kódà gọ́ọ̀mẹ̀ntì ò fi demarcation sí pé ókè o ẹ rọra ń bí o tẹ́ bá débi kẹ́tẹ́ slow kò sí ẹni tó bá jẹ́ àlejò tó bá drive lálẹ́ níbẹ̀ yẹn kò sí ní ó máa kó sínú kinní yẹn wàláì tó dẹ̀ lè mẹ́mí èèyàn lọ torí ẹ̀ ló jẹ́ kí n dọ́gbọ́n stop kinní láti lè remind àwọn èèyàn ládùúgbò yẹn ọ̀nà méjì ìkan wà táti fi gí sí sọ́dọ̀ àwọn èèyàn á lè mọ̀ pé ihò ni àwọn èèyàn ti dọ́gbọ́n ṣe yẹn but the other one tí mo sọ deep gan mi ò mọ nǹkan ọgbọ́n tó fẹ́ dá sí yẹn kọ́lọ́n kó ṣàánú wa kó bá wa múlẹ̀ Yorùbá ró káwọn ará bí kí ẹ ń jẹ wá ẹ ń rẹ́ wá tà ẹ tún wá ń ba
nǹkan ní wa jẹ́. So ipò tí Yorùbá wà Nàìjíríà nìyẹn. Kọ́lọ́hún kó ṣàánú Yorùbá o. Kọ́lọ́hún kó Yorùbá yọ kúrò nínú ewu Nàìjíríà lágbára lọ́wọ́ Elédùmarè. Ọba tó nìkápá ọlá alágbára lórí ohun gbogbo yóò máa wà pẹ̀lú wa lọ́sàn àti lóru. A kí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìyájọ́ ọdún olóṣìṣẹ́ tán ń ṣe lénìí pé ẹ̀ ní í ṣe lásán lágbára lọ́wọ́ gbogbo ṣiṣẹ́ ò ní í ṣe lásán o. Ọlọ́run fèrè sí lágbára lọ́wọ́ Elédùmarè. So happy anniversary, happy Workers' Days.